ṣe rí ẹ̀yin tèmi tóòtọ́ bá ti délé ẹ jẹ́ ká sọ, tọ́rọ̀ bá ti ń wọ́ ẹ jẹ́ ká nà straight. Ẹ má yẹ ká tanra wa. Nǹkan méjì kan wà tàbí ká sọ pé ibi méjì kan wà tí Jàkí Akóredé ọba orin, ọba káfàtà, tí ò ti ń tijú àti sọ̀rọ̀ ọ̀rọ̀ méjì dẹ́wà tí ò kì í tijú àti sọ. Tó bá fẹ́ bá tiẹ̀ jẹ́ kò ní gbà fún ẹ, tó bá dẹ̀ jẹ́ òpùrọ́ kò ní gbà fún ẹ. A ní rárá bọ́rọ̀ yẹn ṣe rí ni, ẹ nà straight, ẹ má yẹ kó bend. Lórí ọ̀rọ̀ Òṣètáyé Currency àbí Òṣètáyé Currency tó lọ bá Ajíbọ́lá ọ̀gá ńlá Fújì Bàwàsí àgbà nínú hòtẹ́ẹ̀lì rúùmù wọn ní ibi tí wọ́n ti lọ ṣe umura. Àwọn èèyàn blame Paso, wọ́n dẹ̀ blame àwọn tó arrange bí Currency ṣe lọ bá láyé. Ẹ tí gẹ̀ẹ́tẹ̀, kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ. Wọ́n ní kí ló dé eléyìí òun ṣe gentility mọ́, this is eléyìí kò really make sense, ó wà nonsensical. Because ìgbà míì wà tó jẹ́ pé nítorí pé o kàn dúró lórí stand ẹ̀ àbójẹ́ kọ́ mọ̀ pé kọ́ má tẹ̀ ẹ́ mọ́lẹ̀ yẹn ò sọ ẹ́ déèyàn burúkú. Èèyàn ń bọ̀ ń sin níbi tó jókòó sódẹ̀ fẹ́ wá tẹ̀ mọ́lẹ̀, aláyé máa wọlé má tẹ̀ mọ́lẹ̀, èèyàn ti sọ ẹ́ déèyàn burúkú. No my friend, kò sọ ẹ́ déèyàn burúkú. So oríṣiríṣi awuyewuye ọ̀rọ̀ ti pọ̀, báwọn èèyàn ṣe ń sọ pé Táyé nígbéraga ni, ó bàjẹ́ ni, ó wà arrogant, kí ló dé tó ń ṣe yàmàyàmà bẹ́yẹn. Oríṣiríṣi fídíò àwọn èèyàn gan ti sọ pé kí tiẹ̀ ló rò pé òun nígàn tó ń gùn gàràgàrà. Bọ́n ṣe blame Currency náà ń blame Paso. So now gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Akóredé Jàkí ó máa sọ̀rọ̀ yẹn bó ṣe wà ní. Ó wá jẹ́ ká padà sí ìgbà tí similar case tó wáyé láàrin Muri Thunder pẹ̀lú ọba orin. Wọ́n jọ pé wọ́n pọ̀. Fídíò yẹn mo fẹ́ play fún yín. Ọba wa jáde wípé ṣé ẹ fẹ́ parí ìjà fún wa ni àbẹ́ mú wa kó wá bẹ̀bẹ̀ lórí àṣìṣe tó ṣe. Oh my God. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ bá fídíò yẹn pàdé rí. Màá play ẹ̀ fún yín sìn. Ẹ bá mi subscribe, ẹ like video, ẹ bá mi share, ẹ dẹ̀ comment. So ká tó lọ síbẹ̀ yẹn ṣe mọ̀ pàdúrà ṣe kókó rẹ̀ ṣe pàtàkì. Bàbá wa ọlọ́lá wa Chief Imam ìlú Ọ̀fà ṣe àdúrà tó pọ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún ọba orin àti gbogbo àwọn olólùfẹ́. Ìyẹn ni màá kọ́kọ́ tẹ̀síwájú, because àsìkò yìí àsìkò tá a nídìí láti máa ṣe àmì sí àdúrà ni. Àmọ̀gbà tádúrà máa gbà, àdẹ̀mọ̀gbà táwọn màláíkà kò jẹ́ kọ́kọ́ ṣàmì lẹ́kùnrẹ́rẹ́. Kẹ́ wá wo fídíò bọ̀bọ̀ orin bó ṣe tùlù Muri Thunder. Bí aláyé sọ́mọ ẹ wá bẹ̀bẹ̀ ni àbò wa parí ìjà pẹ̀lú mi, ó kéré sẹ́yìn tí mo lè máa bá jà. Nǹkan tó yẹ kí Paso ṣe nìyẹn, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń sọ. Ó yẹ ká àwọn nǹkan tó ṣẹlẹ̀. So wá parí ìjà fún Saheed Òṣùpá àti Muri Thunder ni àbí Muri Thunder wá tọrọ àforíjì lọ́wọ́ Saheed Òṣùpá. Oríṣi tí mo fi sọ ọkọ yìí pé ìjókòó ti wáyé bí ẹ̀mejì rí. Yorùbá lè pòwe pé ẹ̀kíní bẹ ẹ̀kejì bẹ ẹlẹ́ẹ̀kẹta bẹ tó ṣe bí orin bàbá. Ó ti wáyé rí nígbà tí màmá mi wà láyé orin tó parí ẹ̀jẹ̀ náà. Ìyẹn ní ọ̀dọ̀ yìí bẹ́ẹ̀. Ó ti wáyé rí lọ́dọ̀ Báyọ̀wá orin tó parí ẹ̀jẹ̀ náà. So nígbà tẹ́lẹ̀ àti ọwọ́ lórí stage ìjọ náà àtàtọ̀ parí ìjà yẹn. Oyè ń sè oníjà ti tán mo á sọ bẹ́ẹ̀ fún lórí stage pé alálókè àjọ orí bẹ́ẹ̀. Oyè ń sè ké wá because mo mọ tó máa padà ṣẹlẹ̀ lẹ́yìn ìjà ló jẹ́ sọ tí mo sọ. Oyè ń sè lèmi sọ pé kí la wá ṣe ń bì gẹ́gẹ́ jẹ́ ká mọ̀ ṣé ní gbogbo ẹ bá mọ̀ kí la wá ṣe ń bì lẹ́nìí tẹ́lẹ̀ wọ́n bá fẹ́ máa bì sílẹ̀ wọ́n sì máa fẹ́ máa bì sílẹ̀ ṣe wọ́n sọ pé wọ́n á bẹ̀ ẹjọ́ ìbò ti bẹ̀ ó ti fẹ́ láti sọ pé wọ́n á bẹ̀ ni àbí tó bá yẹ kó mú ìtàn náà lọ fọmù sọ wọ́n ti bò lọ bẹ̀bẹ̀ tó fẹ́ lọ bẹ̀bẹ̀ míì ni àbí Yorùbá ni mo sọ ti yẹ yìí wọ́n fọ́ parí ìjà ṣé mi àti mo rí ń jà ni mo sọ pé ṣé ìjà náà parí ni àbí mo ní wá bẹ̀ mi mo fẹ́ kọ́ sọ pé mo ní bọ̀ tó bá gbọ́ parí ìjà ni màá ní sọ fún ẹgbẹ́ mi àti mú yóò dà sọ tí mo fẹ́ mọ̀ nìyẹn.
يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا محمد الصلاة والسلام على نبيك وعلى آله وصحبه يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا محمد الصلاة والسلام على نبيك وعلى آله وصحبه